bá nílé lóko lẹ́yìn odi ojú tẹ́ fi máa ń wò mí ò ní fọ́ bẹ́ẹ̀ ni etí tẹ́ fi máa ń gbọ́ mi ní gbogbo ìgbà kò ní di lágbára Elédùwà. Ohun tí a mú wá sí ojú ìwòran wa láàárọ̀ yìí òun náà ni ọ̀rọ̀ nípa ayò tí mò ń bá bọ̀ yìí. Ṣé rí ayò títa yìí ó ní òfin o. Òfin wà téèyàn méjì bá fẹ́ tayò. Òfin àkọ́kọ́ ni wípé a ò lè jẹ ayò nínú ilé wa báyìí. Bóyá fẹ́ jẹ a lè jẹ léyìí tó bá wà nílé wa. Ìkejì ni pé a lè jẹ ọmọ ayò mẹ́rin, mẹ́ta tàbí ẹyọ méjì òun la máa ń jẹ. Ìkẹta ni pé àwọn méjì péré ló láǹfààní láti ta ayò. Ẹ̀kẹrin ni pé apá ọ̀tún báyìí lẹ́sẹ̀ ń wò mí báyìí ṣe rí pápá ọ̀tún ni mo gbé ayò ìgbà báyìí. Ọ̀nà apá ọ̀tún la máa ń gbé ayò títa lọ a kì í gbé gba apá òsì. Ẹni tó bá ti gbé gba apá òsì báyìí a jẹ́ pé òpè ni kò máa yò ta. Ẹ wá wo àwọn èèwọ̀ wo ló rọ̀ mọ́ ayò títa. Èèwọ̀ ni a kì í tayò láàárọ̀ kùtùkùtù. Yorùbá máa sọ wípé àì fi òwúrọ̀ ṣeré kò ṣeé ṣe. Àfẹni tí ò bá ní nǹkan tó fẹ́ ṣe tí ò wúlò fún rẹ̀ láwa máa jí láàárọ̀ kùtùkùtù ta ayò. Èèwọ̀ dẹ̀ ni pé lálẹ́ a kì í ta ayò. Ìgbàgbọ́ Yorùbá ni wípé ẹni tó bá ń tayò alẹ́ ojú ẹ̀ máa fọ́. Ṣé mọ̀ pé kò ní rína. Ìgbàgbọ́ Yorùbá nìyẹn. Yorùbá gan ó tiẹ̀ wá pálòwé pé bí alẹ́ bá lẹ́ a ó fi ọmọ ayò fáyò. Nítorí ìdí èyí àwọn òfin àti èèwọ̀ tó rọ̀ mọ́ ayò títa òun ni mo ti ṣàlàyé fún wa yìí. Ẹ jẹ́ mẹ́nu dúró náà o. Gbogbo ibi tí ẹ bá ti rí fídíò Culture by Ade Anade ẹ like, ẹ comment, ẹ share, paríparí ẹ follow mi bí ẹ ti ń gbé iṣẹ́ mi lárugẹ. Ọba òkè tó jọ dá èmi àti ẹ̀yin náà a jọ gbéṣẹ́ wa sókè lágbára Elédùwà.